Welcome to Lekan Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Ìṣẹ̀lẹ̀ tó tún ṣẹlẹ̀ yìí ó ní agbára kí èèyàn dá ọjọ́ wedding sọ́nà kó wá kàn déédéé ya wèrè. Lovers all over the world, ẹ káàbọ̀ sórí YouTube channel wa. Ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ bá wa wo fídíò yìí láti ṣe bẹ̀rẹ̀ dé òpin. This information is very vital. Ẹ jọ̀ọ́ fídíò ilé ìta tó mú wá yìí ó kọ́yàn lọ́gbọ́n, ó kọ́yàn lóye, because kéèyàn dájọ́ wedding sọ́nà kí ènìyàn wá kàn déédéé ya wèrè kó mọ̀ mọ́ tó ń ṣe mọ́. Arákùnrin yìí ló sọ̀rọ̀, ó ní ọmọ rẹ̀ Ìjẹ̀ṣà lòun ní ìpínlẹ̀ Ọ̀ṣun State. Ó ní ìyàwó ń pé ọmọ Ẹdẹ ni, so ó dájọ́ wedding sọ́nà, ó kàn déédéé ya wèrè. Oníṣẹ́ FIO ló ń ṣe. Kudos to bàbá Fásunlé Mákindé àti àwọn OPC Ogun State. Wọ́n really gbìyànjú fún arákùnrin yìí, and then mo gbà ládùúrà wípé ó roko kò dóko, kò ní jẹ́ ìpín gbogbo wa. Ó fi ilé sílẹ̀ kó padà délé mọ́, kò ní jẹ́ ìpín gbogbo wa, because nǹkan tó really ṣẹlẹ̀ yìí ó lágbára púpọ̀, ó lágbára púpọ̀. And then wọ́n ní àwọn ti pe àǹtí arákùnrin yìí pé kò píìkì kọ́, kí Ọlọ́run kó máa fi ṣọ́ ẹ̀ṣọ́ gbogbo wa. And then àwọn àgbà tún bọ̀, wọ́n tún pòwe, wọ́n ní kò ní burúburú kó má kẹ́nìkan mọ́ ni. Kí ló lè ṣẹlẹ̀ tí wọ́n fi pe àǹtí arákùnrin yìí tí ò fi píìkì kọ́? Kọ́lọ́hun kó máa fi ṣọ́ ẹ̀ṣọ́ gbogbo wa. So ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ full details. Ìmọ̀ yìí ṣọgbọ́n orí ọ̀rẹ́ o làbí ń rí jẹ́rìí mu ẹ̀yìn èèyàn ni gbogbo àyè kóhun tán lè wà ọ̀pẹ ló yẹ wá, ọ̀pẹ ló yẹ wá o. Gbogbo ìgbà tá a bá wà láyé o ọpẹ́ ló yẹ ká máa dá o ẹ̀yin èèyàn mi. Gbogbo ipò tó hùn kí a wà ọpẹ́ ló yẹrù. Ọpẹ́ ló yẹrù, ọpẹ́ ló yẹ wá. Gbogbo èèyàn máa gbáyé tẹ̀ ń wò wá. Ẹ wo arákùnrin tó jókòó yìí, Emmanuel ló kọ ẹ̀. Emmanuel kí ni sọ̀rọ̀? Emmanuel Aloba. Sọ̀rọ̀ sókè. Emmanuel Aloba. Emmanuel Aloba. Ẹ wo ọkùnrin yìí, ó ti wà nípò ẹni tí ò mọ ti ń ṣe. Bá a bá sọ wípé ẹ mọ bíi kí ọpọlọ mọ̀ pé n ò fẹ́ sọ jù báwọn lọ kọ́ má bàa tàn sí ẹ̀ síbòmí. Ṣùgbọ́n ṣe arákùnrin Emmanuel Aloba ó dájọ́ ìgbéyàwó sọ́nà, ó ti ṣe iṣẹ́ VIO rí kó tó di pé gbogbo wàhálà àti fìtínátì yìí kó tó di kó dé bá. Ọjọ́ ìgbéyàwó, ó dájọ́ ọjọ́ ìgbéyàwó sọ́nà. November sí ló fẹ́ ṣọjọ́ ìgbéyàwó. Sọ̀rọ̀ sókè. November 18 ló dá ọjọ́ ìgbéyàwó rẹ̀ sọ́nà. Ìgbà wo ló yẹ kó o ṣe wedding gangan? March kínní? March 8 ló yẹ kó o ṣe ìgbéyàwó òun àti ìyàwó. Ọmọ ìlú wo ni ìyàwó rẹ̀? Ọmọ Ẹdẹ ni ìyàwó rẹ̀. Ìlú wo ni ìyàwó rẹ̀ ń gbé? Ìlú wo ni ìwọ ń gbé? Ìwọ ń gbé ní Èkó. Ìyàwó rẹ̀ ń gbé l'Èkó. Ìwọ ń gbé l'Óṣogbo. Bó o ló wá ṣe di wípé ọ̀rọ̀ rẹ̀ ò yí ẹ mọ́ kó tó di pé o jára rẹ̀ sí òwò? Ẹ wedding yìí ẹ ti máa wò ó, pàápàá àwọn èèyàn tí wọ́n bá súnmọ́ àgbègbè tàbí tí wọ́n rìn ní àgbègbè Láfẹnwá, Ìta Ọ̀ṣìn, Olómoore, ẹ ti rí tó máa ń wò àwọn ọmọlúwàbí tẹ́ ń rí gbogbo nǹkan ọmọkùnrin. Báwo ló ṣe jẹ́? Mi ò mọ̀, mo kàn rí pé nǹkan bá mi ní òwò ní Láfẹnwá ni, nǹkan bá mi ní ìwò ọmọlúwàbí ní Láfẹnwá. Lẹ́yìn tí mo dájọ́ wedding tí wọ́n bá fẹ́ gba Ogun State wọ Èkó, mo kàn rí pé nǹkan bá mi ní Láfẹnwá ní òwò ni. Ṣé o máa ń mu nǹkan ni? Ara o ò mú nǹkan kan. Ṣé o máa ń gbé ọjà tí wọ́n ń gbé yẹn? Ara sà. O ò gbé rí? Ara sà. Bọ́ọ̀lù wá ṣe bára ẹ ní òwò ní Láfẹnwá. Kò yé mi náà. O sì ti dájọ́ ìgbéyàwó sọ́nà. Bẹ́ẹ̀ni. Ǹjẹ́ o lè rántí gbogbo àkókò tí nǹkan yìí ṣẹlẹ̀? Ó ti pẹ́, mo mi lè rántí. O ò lè rántí? Ìyanu wo ló wá ṣẹlẹ̀ lánàá? Mo kàn rí pé ara mi kàn dédé yá, máa ojú mi dédé là. Ojú rẹ dédé là lánàá? Ojú ẹ dédé dà ní àná? Bẹ́ẹ̀ni. Gbogbo àwọn ọmọ ní torí àwọn èèyàn ti sọ̀rọ̀ wọ́n níṣẹ́ ló máa ń jẹ ìṣẹ́ pé kiri kọ̀ọ̀kan wàá fẹ́ lómi nígi lórí wàá ṣe gbogbo ẹ̀ ìhòòhò báyìí ọmọlúwàbí ló máa ń rìn káàkiri, ṣùgbọ́n ojú rẹ dédé là. Àwọn èèyàn rí ẹ gẹ́gẹ́ bí ẹni tí nǹkan tọ́lọ́run dá sí wa tá a fi ń ronú wípé kò ṣiṣẹ́ dáadáa, ṣùgbọ́n nìsín kọ́ Emmanuel Aloba ọmọ ìlú wo ni ẹ? Ọmọ Ẹrẹ̀.
ẹrẹ̀ ìjẹ̀ṣà sọ̀rọ̀ sókè ọmọ ẹrẹ̀ ìjẹ̀ṣà sára rẹ̀ ti yá báyìí. bẹ́ẹ̀ni sà ara ti yá. ara ẹ̀ ti yá. bẹ́ẹ̀ni ara ti yá. ìlú wo ló sọ pé ìyàwó rẹ̀ ń gbé. Èkó níbo. ní Mòwe. ìwọ ńkọ́. Òṣogbo. iṣẹ́ òní ìyàwó rẹ̀ ń ṣe. ó ń ṣiṣẹ́ tíṣà nílùú Mòwe abẹ́ẹ̀kọ́. ẹ má bá ń wojú Manuel Alọ́ba. bàbá àtìyá rẹ̀ ńkọ́. wọ́n ti kú. mélòó ni yín nínú ọmọ bàbá àtìyá. bíi mẹ́rin. olóò ṣiṣẹ́ VIO rí ní Abẹ́òkúta ń bí. nígbà wo ló wà nù ṣe VIO. 2016 yẹn. 2016 ó tó gbà ó tó fi ṣiṣẹ́ yẹn. ó pẹ́ díẹ̀ náà. ṣùgbọ́n gbogbo 2016 yẹn wà nù ṣe VIO. ṣé o lè rántí orúkọ ọ̀gá yín gbà náà. ọ̀gá yẹn Mr. Saheed. Mr. Saheed lára àwọn ọ̀gá yín kan ó mọ ọ̀gá yín kan Taofik Babalọ́lá. ó mọ̀ wọ́n àwọn ni commander fún gbogbo South West báyìí nìsín ṣùgbọ́n ó mọ̀ wọ́n tó bá rójú ẹ̀ wọ́n lè sọ pé lára ọmọ wa rè tó ṣiṣẹ́ pẹ̀lú wọn bó olúwa ṣe jẹ́ tó yẹ pé òun pètè pèrò láti ṣe ọjọ́ ayẹyẹ ìgbéyàwó ní nǹkan yìí ṣẹlẹ̀ kí ló lè rò kó ṣẹlẹ̀. kò yé mi náà. sọ̀rọ̀. bí a ò fa ni torí kò yé mi rárá mo ilé bára mi ní òní láfẹ́ wá ní dẹ́ndẹ̀ ṣe máa gba láfẹ́ wá mi ṣe máa gba lọ sékù mi ṣe máa lọ sílẹ̀ kò lè surprise mi. sọ̀rọ̀ bọ́dọ̀ ń lọ lọ́jọ́ náà sọ̀rọ̀. Èkó ni mo ní. láti bo sọ̀rọ̀. láti àti Ọ̀ṣun mo ti lọ sékù wọ́n á gbé mọ́tò ní Òṣogbo wá sí Ìbàdàn láti Ìbàdàn mo wọ Abẹ́òkúta láti tàbí mo dé tí ó ti bẹ̀rẹ̀. kí ló bẹ̀rẹ̀. mo sọ ní òwò. ìwọ gan ọmọ àwọn èèyàn ló sọ fún un pé bára rẹ pé ìkòkò ló wà o abọ́mọ́ gbogbo àti wà ní òwò. ara. ó dáa jẹ́ àṣẹ báyìí àwọn ẹ̀gbọ́n rẹ̀ olúwa nílùú yìí àbọ̀ ìjọ lẹ́nì kankan mi ò fẹ́ dákọ̀ ẹnìkan ṣo lẹ́gbọ́n kan nítòsí ń bí àbí àbúrò àbí mọ̀lẹ́bí. ó yá ní Ifọ̀. sọ̀rọ̀ ní Ifọ̀. nítorí ó máa wòrè. ní Ifọ̀. kí ló ṣẹlẹ̀ ń fọ̀. mo ní ẹ̀gbọ́n bẹ́ẹ̀. iṣẹ́ ò lẹ́gbọ́n rẹ̀ yìí ṣe. ó ń ta oúnjẹ ní sáìdì Pákòtò yẹn. ó ń ta oúnjẹ ní sáìdì Pákòtò. ìwọ àtẹ̀gbọ́n rẹ̀ yìí ipò olówà sí. àbúrò ẹ̀gbọ́n náà nìyẹn. àbúrò ẹ̀ gangan ni ẹ́ òun ló pè láǹtí sídílẹ̀ kan àbí kí ló ti pókọ ẹ̀ kí ló ti porúkọ rẹ̀. àǹtí Ṣíjú. àǹtí Ṣíjú. ó Ṣíjú tó orúkọ yẹn dá. àǹtí Ṣíjú. àǹtí Ṣíjú a ti ń pe àǹtí rẹ̀ yìí láti àná bá a bá ti pa àǹtí rẹ̀ yóò kọ̀ ló fóònù pani yóò kọ̀ ló fóònù pani ṣé àárín ìwọ àtàǹtí rẹ̀ yóò kú régé ni àbí kí ló lè ṣẹlẹ̀. àti wọn a ní slight misunderstanding àárín ìwọ̀gùn régé. kó tó di pé ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀. kó tó di pé ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ àdúgbò wo la kí ni bá ń júwe àǹtí rẹ̀ dáadáa júwe ibi tó wà ibi tó ń gbé iṣẹ́ tó ń ṣe sọ̀rọ̀. sáìdì Ifọ̀ ló ń gbé sáìdì Ifọ̀ yẹn ní ọ̀nà Ṣojú Olú yẹn ibẹ̀ ló ń gbé ní ìṣẹ́ ní Pákòtò ló ti ṣiṣẹ́ so ó jẹ́ ẹ̀kọ́ tó ó ga díẹ̀ so ó pa díẹ̀ ọkọ̀ secretariat lọ́kọ̀ ẹ̀ wà secretariat lọ́kọ̀ ẹ̀ wà tó ti ṣiṣẹ́. secretariat ti bo. Ifọ̀. gẹ́gẹ́ bí kí ni iṣẹ́ tọkọ rẹ̀ ń ṣe secretariat. ó ń tọ́lá lára àwọn administrative náà ló wà. kí wàá ló dé tó kí ló rò pé ó lè ṣẹlẹ̀ tá a fi ń pẹ̀gbọ́n rẹ̀ tí ò fi dà ló. mi ò mọ̀ kò yé mi o yé mi ara. sára rẹ̀ ti yá báyìí. bẹ́ẹ̀ni sá àmì ti yá. ó dáa ìyàwó rẹ̀ tẹ́ wájọ dájọ́ ìgbéyàwó sọ́nà tẹ́ ẹjọ́ dájọ́ ìgbéyàwó sọ́nà ìwọ àtìyàwó ẹ̀ ṣé ìyàwó rẹ̀ mọ ibi tó wà báyìí. kò mọ̀. sọ̀rọ̀ sókè. kò mọ̀ sá torí fóònù mi láptọ̀pù mi báàgì mi àwọn òwe mi gbogbo ti lọ mi rí ẹni tì mọ́ mi rí ẹni tì ara mọ́ mi rí ẹni tì tó mi lè rí communicate kò rí mi pé so mi náà rí pé so kò mọ̀ rárá. kí wàá ní tó wà ń fẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo ọmọ àgbáyé báyìí. kí wọ́n assist mi. láti rí àwọn mọ̀lẹ́bí rẹ àbí bẹ́ẹ̀ kọ́ níbo làwọn mọ̀lẹ́bí rẹ wà júwe àdúgbò tí wọ́n wà lẹ́ẹ̀kan sí. sáìdì pẹ̀lẹ́. sáìdì Ifọ̀ yẹn ni wọ́n wà. ìyá rẹ àti bàbá rẹ ń kó bọ́ná gbé wọ́n ti late ṣùgbọ́n àǹtí rẹ Ṣíjú Adé bó lòún gbé. Ifọ̀. ṣé yẹn ti bọ́ lọ́wọ́ mi báyìí ṣé yẹn ti bọ́ lọ́wọ́ mi lè ṣẹ́ mọ́ káwọn jáà jọ kán dákun wọ́n lè assist mi kí n bẹ̀rẹ̀ business. wọn ò tiẹ̀ tí ilé ọ̀rọ̀ yẹn kọ́ ló kọ́ báyìí ṣó ti gbọ́ ọ̀rọ̀ business kọ́ ni ohun tó kọ̀ báyìí o ọ̀rọ̀ báwọn mọ̀lẹ́bí rẹ ṣe máa kọ́kọ́ rí ẹ tọ́ máa mú ìyàwó rẹ tẹ́ ẹjọ́ dájọ́ ìgbéyàwó sọ́nà báwọn náà ṣe fẹ́ rí ẹ ohun tó kọ́ kàn nù. mọ̀wé ló wà. ọmọ olúwo níyàwó ẹ. sọ̀rọ̀ ọmọ Ẹdẹ ṣé oṣù ọ̀pára rẹ ti yá báyìí. bẹ́ẹ̀ni sá. oṣù ọ̀ ọ̀dà gbogbo ẹ̀yàn ọmọ àgbáyé tẹ̀ ń wò wá Fásolé Mákindé ọmọ ayé tí kò gbọdọ̀ pátánù gbọdọ̀ gbédè nínú ọgbà àwọn OPC Adésọpé Kakọs ibẹ̀ la gbé wà báyìí alága wa tí wọ́n jẹ́ alága abita gbé wà yìí Big Daddy baba ẹ bá ń kí àwọn tó ń wò wá tó ń gbọ́ wá nílé. ọmọ Oòduà ni mí ọmọ bí Oòduà ni mí ní alẹ́ àná lakàn dédé rí tí a wà ní secretariat wa ń bí
orúkọ tèmi ni comrade Jamiu Mutairu aka Big Daddy tí gbogbo èèyàn mọ̀ sí White. lálẹ́ àná lákan rí tí wọ́n kàn dédé gbé èèyàn kan dé tani kí ló ń ṣe wọ́n ní ó dà pé ó ń ṣe gọ́gọ́gọ́ but létàrọ àwọn èèyàn ń wò pé ó dà pé ara ẹ̀ ti wà òkè òṣèbáṣàwò but a wò pé ọmọ Yorùbá ni làánà fi gbà síbi làjókòtì but gbogbo gbìyànjú wa kó tó di pé ọ̀gá wa máa dé pé kí sẹ́nitọ̀ tó lè wá wò ọmọ ayé tí kò gbọdọ̀ pa pé kán tó dé kán lè wá wò àwa náà gbìyànjú títí wa látara a gbìyànjú gbogbo ohun tí Ọlọ́run lè ṣe fún wa tó lè fi gbìyànjú lọ́tún lọ́sì. torí ẹjọ́ yé mi pé nígbà tó débi lánàá ara rẹ̀ ò balẹ̀ báyìí. ara rẹ̀ ò balẹ̀ rárá ó ń ṣe wọ̀nrọ̀wọ̀n ó yí kiri lẹ́lẹ́ ni but gbogbo gbìyànjú wa tí àwa náà ṣe lọ́tún lọ́sì tí Ọlọ́run dẹ̀ fún wa ṣe ara ẹ̀ balẹ̀ láti ibẹ̀ yẹn ló ti ń pariwo ẹ bá ń wá ẹ̀gbọ́n ẹ bá ń wá ẹ̀gbọ́n ẹ bá ń wá ìyàwó à ń sọ pé kó fọkàn balẹ̀ jẹ́ kí ọmọ ayé dé tọ́mọ ayé bá dé gbogbo everything àṣẹtù. ẹ ṣeun speaker ọ̀gá wa tí wọ́n jẹ́ nípa lábánsọ̀ ń pa OPC gbogbo ìpínlẹ̀ Ògùn lẹ́yìn gọ́fìnà igbákejì rẹ̀ o Ọ̀túnba ọmọ Oòduà ni mí ọmọ bíbí Oòduà ni mí orúkọ mi ni comrade Ọ̀túnbádé Abíọ́lá tí mo jẹ́ Ògùn state speaker mo kí ọ̀gá wa Fásílẹ̀ Mákindé Ọlọ́run á bá wa lọ́rẹ̀ mi wọn gbogbo orin tí wọ́n ń ṣe fún wa nípìnlẹ̀ Ògùn a ní fún wọn ṣàwátì o lágbára Ọlọ́run ọba wọ́n ti wá ń ṣe ó ti ń da àìníṣẹ́ mọ́ kò ní dá o kò ní tọ́ sí wọn ní alẹ́ àná ní nǹkan bí aago 11 ni mo rí kọ́ọ̀lù chairman Abẹ́òkúta South local government náà pè mí àti speaker Ògùn state wípé ọmọ ẹnìkan wá sí Abẹ́òkúta South local government. pé lọ́dọ̀ yín bí náà ń gbé ẹni yẹn bọ̀ o. náà ń gbé ẹni yẹn bọ̀ mo lè dá wọn lóhùn pé tó bá máa di aago 7 ní àárọ̀ yìí máa wá bá wọn. sùnmọ́ àbí ẹni wọ́n lè rè pé ẹni yẹn kí ló ń ṣe wọ́n lára ẹni yẹn kò lélẹ̀ ó ń ṣe wọ́n parí ò balẹ̀ rárá. òkè gẹ́gẹ́ bí iṣẹ́ tí àwàdé gbà OPC reformed Lábí Adé sọ pé iṣẹ́ tá a gbà ní wípé ẹni tó kù díẹ̀ káàtó fún ká súnmọ́ àwọn àgbààgbà ohun tó bá yẹ kí a ṣe kí ni ká ṣe láti balẹ̀ lágbára Ọlọ́run ọba so ìdí nìyẹn tí a fi súnmọ́ ẹni yẹn tí a fi ṣègbìyànjú fún wa Ọlọ́run ọba lójú ènìyàn abára fún àlàáfíà ó wá sọ kókó ọ̀rọ̀ nígbà tí ara ẹ̀ balẹ̀ tán ó ní àwọn fámílì òun ká bóun pè wọ́n ó ní ìyàwó òun ká bóun pè é ó lóun dájọ́ wedding sí ojú ọ̀nà bẹ̀t kò yé òun mọ́ ìgbà tí nǹkan yẹn ta kókó la pé ọ̀gá travel ọ̀gá ọ̀pára àdìwá bá wa ní Abẹ́òkúta South local government ni ọmọ Oòduà ni mí ibi tí mo rí mọ nìyẹn. ẹ ṣeun ọpẹ́ ní fọlọ́wọ́n bá aláwòyàn bíi tí wọ́n ṣèpọ̀ dáadáa lára àwọn ọmọ ẹgbẹ́ OPC Adé sọ pé wọ́n pọ̀ níbi tá a gbé wàyí mélòó la fẹ́ kà lẹ́yìn Adépèlé ṣùgbọ́n gbogbo ẹ rí i pé ọjọ́ tá a ti fàwé ìbò jẹun kò fọmọ wa lọ́wọ́ rí ẹ dákun ẹ wojú arákùnrin ó lọ́mọ ẹrẹ̀ Ìjẹ̀ṣà ni òun o lágbọ́lé òun lẹ́rẹ̀ Ìjẹ̀ṣà sọ̀rọ̀ sókè agboolé ìdádó ní ẹrẹ̀ Ìjẹ̀ṣà ẹ wojú ẹ̀ dáadáa o arákùnrin yìí ó ní oríire ò pé ẹ má jà sọ pé gbèrè ṣùgbọ́n gbogbo ògbótọ́ Ọlọ́run ni ara rẹ̀ ti yá báyìí ẹ̀yin tí a bá jẹ́ family àǹtí sídí àǹtí síjú àpèyìn fún nǹkan kan o mo ti pè yín lónìí a sì ní pé ẹ ṣe nǹkan kan àbúrò yín rèé o ifọ̀ ní àǹtí síjú gbẹ́wà tó gbé ti ń ta oúnjẹ àǹtí síjú àwọn OPC Adé sọ pé kakọ̀ sí ibẹ̀ ló gbẹ́wà ní ọgbẹ̀ lábẹ́òkúta àǹtí síjú ẹ dákun o síjú Akínsànyà yọjú sí wa pé nọ́mbà yìí ẹ rí nọ́mbà tẹ́ fẹ́ pè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti rí ẹ dákun ẹ yọjú sí wa kẹ́ bá mú ọmọ yín kẹ́ bá má búrò yín ara rẹ̀ ti yá ààbò tó dẹ̀ gbópọn ó wà lórí ẹ̀ ẹ dákun ẹ tètè wá bó bẹ́ẹ̀ ò bá ti wá mú láàrin 24 hours ó pẹ́ tán ní ọ̀la sọjọ́ Sunday ọ̀la yìí tiẹ̀ ní ẹni bá mọ Síjú Adé Akínsànyà tó ń tó ń jẹ ní pákòtò tẹ́lẹ̀ bá a sọ fún ẹ wá má búrò yín èmi tó bá dẹ̀ bóyá lọ́ọ́ hand over ìfọlọ́pàá ṣùgbọ́n láàrin àkókò yìí tá a sọ̀rọ̀ yìí ẹ má bá wọn wo déètì ẹ wo àsìkò yìí títí dirú àkókò yìí ní ọ̀la tí ẹ ò bá wá mú ajẹ́pẹ́ tó àlọ́ hand over sí àgọ́ ọlọ́pàá Mákindé Fásilé lórúkọ tèmi ọmọ ayé tí kò gbọdọ̀ pàtàrò gbọdọ̀ béèrè lórí kápá apá ò kápá bá a bá dòrí kóṣe apá ò lè kóṣe lórí kákọ̀gá kọ̀gá òṣèbínú kó sí ọlọ́pàá tí òwòṣọ tí mú ni ẹ máa bá wa ṣíà ẹ kí wọ́n lè wá mú arákùnrin ṣé ó lè dìde dúró ó lè dìde dúró ibi tó kù sínú àbí ẹ ń bá gbogbo rẹ̀ kúrò lára rẹ̀ ibi tó kù sí nìyẹn o ibi tó kù sí rẹ̀ o kò lè dìde dúró ẹ dákun torí Ọlọ́run ba ẹ wá bá wa mú o Síjú Adé Akínsànyà ní pákó tó ń fọ̀ a tó tó yín pẹ̀lú orí rédíò bẹ́ẹ̀ bá tètè a wá júwe àdírẹ́sì yín gangan àti dẹ́tà ẹgbẹ́ àti pé arábìnrin yìí ní ẹ̀ẹ̀mejìlá bó bá ti gbọ́ pé lórí ọ̀rọ̀ àbúrò òun yóò kọ̀kọ́ tiẹ̀ ní tó bá ti gbọ́ lórí ọ̀rọ̀ àbúrò òun yóò kọ̀kọ́ tiẹ̀ ní ohun tó ń ṣẹlẹ̀ kò yé àwa o bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣeun Oòduà ni mí Adé sọ pé. Lovers all over the world lérò pé ẹ farabalẹ̀ wo fídíò yìí láti ṣe bẹ̀rẹ̀ títí dé òpin ṣe ti gbọ́ nǹkan tí arákùnrin yìí sọ kí ló lè fà á tó fi di pé arákùnrin yìí dá ọjọ́ wedding sọ́nà láti 2016 tí ó fi wá jẹ́ pé year 2024 ni ara ẹ̀ṣẹ̀ ìyá
ṣé a lè sọ wípé láti ìdílé arákùnrin yìí ni nǹkan yìí ti wọ́ wá ni, àbí láti ibi iṣẹ́ fíàìwò tó ń ṣe ló ti ṣẹ̀yàn, àbí láti ìdílé ìyàwó rẹ̀ ni nǹkan yìí ti wọ́ wá? Because ọ̀rọ̀ yìí ó jẹ́ nǹkan tí ó jẹ́ kàyéfì fún yàn, ó jẹ́ nǹkan tó bá yàn lẹ́rù, ó jẹ́ nǹkan tó ń kàn yàn lóminú. A gbà ládùúrà wípé lágbára Ọlọ́run gbogbo ọjọ́ tí a dá sọ́nà ọjọ́ nǹkan ẹ̀yẹ wa kò ní di ọjọ́ ìbànújẹ́, because eléyìí ó tojú súyàn, ó jẹ́ nǹkan tó yà yàn lẹ́nu. Ọ̀dọ̀ wọn ní nǹkan tí èèyàn ó fi ṣe ọgbọ́n ilé ayé náà ni ó bá yàn. Mo gbà ládùúrà pé ìṣẹ̀lẹ̀ láàbú báyìí kò ní ṣẹlẹ̀ sí gbogbo ojú tó ń wò mí, gbogbo etí tó ń gbọ́ mi. So ẹ comment, ẹ jẹ́ ká mọ opinion ti yín nípa nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ subscribe, ẹ likes, ẹ comment, ẹ bá wa share videos wa. So we love you all. Thanks for watching. A dẹ̀ kí bàbá Fásunlé Mákindé kí wọ́n kú iṣẹ́ takuntakun, wọ́n kú iṣẹ́ ọpọlọ, because oríṣiríṣi àwọn èèyàn náà ti gbàlà báyìí. Tí a bá wo page wọn, oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti ṣe ìrànlọ́wọ́ báyìí fún. So a gbà ládùúrà wípé ilé àtọ̀nà tiyín náà ò ní bàjẹ́. So we love you all. Thanks for watching.